إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها فبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. A kí gbogbo mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí à ń bá lọ, al-af'alul mudari'ah, ibẹ̀ náà ni a dé dúró láti bẹ̀rẹ̀ ní òní. Tó bá ṣe máa ń wá ní under fi'lu al-mudha'af. Now, ní ìbámu sí ẹ̀kọ́ tí a mọ̀ kọjá, náà ni a ní láti pa ojú pátákó rẹ́ ká fi lè ráyè kọ́ ẹ̀kọ́ tuntun. Now, a fẹ́ mú fi'lu mudari'u ọkùnrin kan tí kò sí bíbá ẹ wá. A kọ́kọ́ lọ mú fi'lu madi ọkùnrin kan tí ó sì bíbá ẹ wá pẹ̀lú ká tú sílẹ̀. Òun náà ni mọ́ dáadáa. Iṣẹ́ méjì la ṣe lára fi'lu madi kó tó lè di fi'lu mudari'u. Iṣẹ́ alákọ̀ọ́kọ́, a lọ sínú huruful mudari'ah tó ń tọ́ka sí ọkùnrin kan tí ó sì ń bíbá ẹ. Òun náà ni ya àti mudé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí harful mudari'ah tó bá ti wọlé tán fi'lu madi yóò fún fáwùlì fíìlì rẹ̀ ní sunkún. Adórí fáwùlì fáìlì àbá fatiha agbọ́dọ̀ náà fún sunkún. Bákan náà ìparí fi'lu mudari' dómà ni wọ́n ń gba àdíbà àbá fatiha agbọ́dọ̀ náà fún dómà. Àbá wá dáa pọ̀ yóò wá di yamdadu. Báwo fa'ala
yaf'ulu ló bá wá tó ń túmọ̀ sí pé a fún ainul fi'li rẹ̀ ní dómà tá a bá gbàgbé tán ṣàlàyé definition àti sọ̀rọ̀ lórí eléyìí. So fa'ala yaf'ulu ló bá wá yàní òṣùwọ̀n fa'ala ainul fi'li gba fatiha ní madi tó bá dé mudari yóò lọ gba dómà. So báàbù fa'ala yaf'ulu ló bá wá gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìwé wa náà nínú tírà wa. So tó túmọ̀ sí pé a fún ainul fi'li rẹ̀ ní dómà àlórí ainul fi'li bá fatiha a gbọ́dọ̀ náà fún ní dómà. So tá a bá dà á pọ̀ yóò wá di yamududu. So n tó kù báyìí ni pé aráàlú méjì tó jẹ́ nǹkan kan náà wọ́n ti pàdé nínú gbólóhùn kan náà méjèèjì sì gba ẹ̀wọ̀ tó pé méjèèjì lè má gba ẹ̀wọ̀ ńgbà míì ẹ pé dáàlì alákọ̀ọ́kọ́ àti dáàlì ẹlẹ́ẹ̀kejì yìí méjèèjì gba ẹ̀wọ̀. Tó bá rí bẹ́ẹ̀ á fún alákọ̀ọ́kọ́ ń sunkún láti lè tì bọnú ẹlẹ́ẹ̀kejì. Tá a bá ní ká fún alákọ̀ọ́kọ́ yìí ní sunkún, sunkún ó pé méjì látara pé mímù ti gba sunkún tẹ́lẹ̀tẹ́lẹ̀ dáàlì náà ó gba sunkún. Tó bá rí bẹ́ẹ̀ á wá gbé ẹ̀wọ̀ tó wà lórí dáàlì á gbé fún mímù. Ó ti yé á change ẹ̀wọ̀ wọn. So tá a bá dà á pọ̀ yóò wá di ó ti ṣe tì bọnú ara báyìí á wá tì bọnú ara wọn. So tá a bá dà á pọ̀ yóò wá di yamudu. So ó mean pé tí àwa náà bá ti rí báyìí nísìnyí tí wọ́n wọn bá ṣe bá wọn wọ̀n nìyí. So àwọn iṣẹ́ tó ṣẹlẹ̀ ńbẹ̀ gangan nìyí tó fi di answer. Ẹ jẹ́ ká wo bí ó ṣe ń move láti stage kan sí stage míì. So láti jọ fi'lu mudha'af tó wá ní báàbù alákọ̀ọ́kọ́ yìí tó wá ní báàbù fa'ala yaf'ulu bá ṣe máa work ẹ̀ nìyí tá fi máa get answer. So tá bá wá wọ́ bó ṣe wà yìí tá fi fatiha sí ibi yá yìí tá fi dómà náà sí tá fi ṣẹ́dá sí eléyìí àwa ó bá wọn fi sí ní pípé lẹ́nu. So yamudu ọkàn nǹkan tó ṣe báyìí ó nà sókè. So a lè sọ pé ó tẹ pẹrẹsẹ àbó fàágùn kéèyàn fi kún nǹkan fún yàn. So ẹ rí Allah subhanahu wa ta'ala ó lo ọ̀rọ̀ yìí náà nínú Quran tó fi ń sọ̀rọ̀ nípa ara rẹ̀. So nínú Quran ìgbà t'Allah sọ nínú Suratul Baqarah aya 15. So Allah subhanahu wa ta'ala sọ bẹ́ẹ̀ pé وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ. Ọlọ́run ní àwọn tán jẹ́ kèfèrí o tí wọ́n ṣe iyèméjì níbi ọ̀rọ̀ Allah níbi ọ̀rọ̀ òjíṣẹ́ á ṣe kí ni o á fi kún ìsọnù wọn yàní pé á fi wọ́n lẹ̀ sínú ìsọnù wọn yẹn á wá fi kún yàní pé kí ni wọ́n á pẹ́ nínú ìranù tí wọ́n ń ṣe yẹn. So ẹ rí pé Allah náà ló pé وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ yàní pé nínú àánú wọn yẹn o á fi wọ́n lẹ̀ á bá wọn fàánú tí ó gùn torí pé wọ́n ṣe iyèméjì tọ̀ ó nìyí báyìí. So a fẹ́ sọ nípa èèyàn náà pé yóò gbé òkè yóò padà gbé òkè. So irú àwọn fíìlù tí a máa lò nìyí. So inshallah yamudu. So irú ẹ̀ ní irú hajja tá a sọ lẹ́ẹ̀kan yẹn pé ó ṣe hajj. So ẹni tí ó padà ṣe hajj so tí ń sìn yahujju yóò padà ṣe hajj ó ti ń sìn. So nǹkan tó wà ńbẹ̀ nìyẹn. Tọ́ a bá máa sọ láwárí dáadáa ṣùgbọ́n torí pé level wa sì lò tá a bá déwájú inshallah a máa sọ láwárí dáadáa pé yóò tètè máa yé wa. A fẹ́ mú fi'lun mudari'u àwọn ọkùnrin méjì tí wọ́n ṣe níbẹ̀ wá iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ fún fi'lun mudari'u ọkùnrin kan tí kò sí níbẹ̀ wá òun náà ni yamudu. Yamudu. A ti mú dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'a tó ń tọ́ka sí ènìyàn méjì òun náà ni alif nun a ti mú dé. Alif nun yìí tó bá ṣiṣẹ́ ní fatiha tó bá dé bá ní yóò fún fatiha dáadáa tó dé bá dómà á gbàdá náà fún ní fatiha. Tá a bá dà á pọ̀ yóò wá di yamudani.
yamudani. Àwọn ọkùnrin méjì tí wọ́n sì bíbá yìí wọ́n ń nà sókè lọ́wọ́lọ́wọ́ àmì àwọn àti kìíní wọ́n máa padà nà sókè àmà ń gbé sókè lọ́wọ́lọ́wọ́ wọ́n máa padà gbé sókè. So ó nìyẹn. So àwọn afẹ́lù tó kù náà tó jọ mudha'af bá ṣe wọn náà nìyẹn. Irú ṣádà wọn náà máa jẹ́ yashuddani. Irú sádà náà wọn náà máa jẹ́ yasuddani. Irú ẹgbẹ́ hajjá lálọ́ ẹ̀ tó ṣe hajj yahujjani. So bá ṣe máa wọ́ọ̀kì ẹ̀ náà nìyẹn. Bó bá ti wá ń change yẹn náà ni túmọ̀ rẹ̀ ó máa change díẹ̀díẹ̀ inshallah. Àfẹ́ mo fẹ́ lò mudhari àwọn ọkùnrin tó pọ̀ tí àdójúkọ wa, àwọn ọkùnrin tó pọ̀ tí wọ́n sì ń gbé báyìí wá iṣẹ́ méjìlá ṣiṣẹ́ alápapọ̀ mo fẹ́ lò mudhari ọkùnrin tó sì ń gbé wá ó náà ni yamuddu. Àti mọ̀dé iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'a tó ń tọ́ka sí àwọn ọkùnrin tó pọ̀ ó náà ni wawun. Àti mọ̀dé wawun ìyẹn ló máa ń ṣẹlẹ̀ dómà láàbù tó bá dé bá ni yóò fún ní dómà náà. Adórí harafu tí ó dé bá adórí harfu tó dé bá bá dómà á fi ilẹ̀ bẹ̀ bàbá á dà á pọ̀ yóò wá di yamudduna. Yamuduna. Àwọn ọkùnrin tó pọ̀ tí wọ́n ṣe ń bí báyìí wọ́n ń nà sókè lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n máa padà nà sókè àbí ẹ sì ń fa nǹkan gùn ó ti yé sìn. So Allah náà lo ohun tó jọ eléyìí nípa àwọn èṣù nípa ṣayatin. A bá lọ wò ó nínú Suratul A'raf àyá 202 Allah subhanahu wa ta'ala ń sọ ńbẹ̀ ó ní wa ikhwanuhum yamudduhum fil ghayyi thumma la yuqsirun. Ó ní àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ìyá wọn tó ń jẹ́ ọmọ ìyá wọn àwọn èṣù ó ti ń sìn yamudduhum fil ghayyi thumma la yuqsirun. Wọ́n á máa fi ọkàn àwọn èṣù àwọn èèyàn tó ń tẹ̀lé àwọn èṣù tí wọ́n ń ṣẹbọ pẹ̀lú àwọn èṣù tí wọn ò tẹ̀lé Allah. Àwọn èṣù á máa fọkàn wọn balẹ̀ àbí wọ́n á máa fi kún fún wọn nínú ìranù tí wọ́n ń ṣe yẹn ó ti yé sìn. So kò ní jẹ́ kán rí ní àánú thumma la yuqsirun wọ́n sì ní fi nǹkan yẹn lẹ̀. Nǹkan tí ò dáa tó jẹ́ bóyá bíi bídíà àdàdálẹ̀ nínú ẹ̀sìn so èṣù á máa fi wọ́n lọ́kàn balẹ̀ lórí ẹ̀ pé ẹ máa ṣe lọ so yóò máa fà wọ́n sókè níbi kíní yẹn wọ́n sì ní rí ní tí ò dáa. So kí Allah kó ṣàánú wa nas'alullah al-afiyah. So bá ṣe máa mọ èdè Lárúbáwá díẹ̀díẹ̀ náà nìyẹn. So a fẹ́ mú fi'lu mudari obìnrin kan tí ó sì ń bí báyìí wá a ó kọ́ lọ mú fi'lu madi ọkùnrin kan tí ó sì ń bí báyìí wá pẹ̀lú ká tú sílẹ̀. Àti mọ̀dé iṣẹ́ méjì láti lára fi'lu madi kó tó lè di fi'lu mudari. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ sínú huruful mudawwarah tó ń tọ́ka sí obìnrin kan tí ó sì ń bí báyìí òun náà ni ta. Àti mọ̀dé tí harfu mudawwarah ti wọlé tọ fi'lu madi yóò fún fáwọ̀lì fíìlì ẹni sukun àdórí fáwọ̀lì fíìlì abá fatiha àgbàdá náà fún ní sukun. Bákan nípa fi'lu mudari dómà ni wọ́n ń gbà adébí abá fatiha àgbàdá náà fún ní dómà. Tàbá dà á pọ̀ yóò wá di tamdadu. Báàbù fa'ala yaf'ulu ló bá wá tó túmọ̀ sí pé af'alul fi'li rẹ̀ ní fatiha adórí af'alul fi'li rẹ̀ ní dómà adórí ainul fi'li abá fatiha àgbàdá náà fún ní dómà. Tàbá dà á pọ̀ yóò di tamdudu. Harafi méjì tó jẹ́ nǹkan kan náà wọ́n ti pàdé nínú gbólóhùn kan náà báyìí méjèèjì sì gba ẹ̀wọ́ tó bá rí bí harfu alákọ̀ọ́kọ́ ń sunkún láti lè ti bọnú ẹlẹ́ẹ̀kejì. Tàbá ní ká fún alákọ̀ọ́kọ́ ń sùnkún ò lọ pé méjì látara pé míìmù ti gba sùnkún tẹ́lẹ̀ dálì náà ó gba sùnkún tó bá rí bẹ́ẹ̀ á wá gbẹ́wọ́ orí dálì fún míìmù. So tàbá dà á pọ̀ yóò wá di so ti ṣe ti bọ̀nà báyìí á wá ti bọ̀nà ara wọn. Tàbá dà pé á di tàmúdù obìnrin kan tí ó sì ń bí báyìí ó ń fi kún lọ́wọ́lọ́wọ́
àbí ó ti kí ni ó ń gbé sókè lọ́wọ́lọ́wọ́ so àbí yóò padà gbé òkè. A fẹ́ mú fi'lu mudari' obìnrin méjì tí kò sí níbí báyìí wá, iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ mú fi'lu mudari' obìnrin kan tí kò sí níbí báyìí wá, òun náà ni tàmúdù àti mùdé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'a tó ń tọ́ka sí ènìyàn méjì, òun náà ni alif nun àti mùdé. Alif nun yìí ẹ̀wọ̀ tó ń bá iṣẹ́ ni dómà, áráfù tó bá dé bá ni yóò fún ní dómà náà, àdúráfù tó dé bá àbá ẹ̀wọ̀ tó bá iṣẹ́ ni dómà, ẹ̀wọ̀ tó bá iṣẹ́ ni fatiha, áráfù tó bá dé bá ni yóò fún ní fatiha náà, àdúráfù tó dé bá bá dómà á gbọ́dọ̀ náà fún fatiha. Tá bá dà á pọ̀ yóò wá di tàmúdàní, tàmúdàní, tàmúdàní. Àwọn obìnrin méjì tí wọ́n sì ń bí báyìí wọ́n náà sọ̀kọ̀ àbí wọ́n fẹ́ padà nà sí òkè. A fẹ́ mú fi'lu mudari' àwọn obìnrin tó pọ̀ tí a dojúkọ wá. A fẹ́ mú fi'lu mudari' àwọn obìnrin tó pọ̀ tí wọ́n sì ń bí báyìí wá. Iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ mú fi'lu mudari' ọkùnrin kan tí fi'lu mudari' obìnrin kan tí ó sì ń bí báyìí wá pẹ̀lú ká tú sílẹ̀, a ní dìpọ̀ bá ṣe dìpọ̀ yẹn. So kí ni tútú sílẹ̀ rẹ̀? Òun náà ni támúdùdù yìí. Ṣé ẹ mọ̀ pé fa'ala yaf'ulu ló bá wá, ibí gangan ló yẹ ká ti dáńsà dúró ṣùgbọ́n torí pé a fẹ́ tì bọnú ara wọn ló jẹ́ ká lọ gbẹ́wọ̀ síra wọn. So títú sílẹ̀ rẹ̀ nìyí. So támúdùdù fi'lu mudari' obìnrin kan tí ó sì ń bí báyìí pẹ̀lú ká tú sílẹ̀. Támúdùdù àti mùdé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'a tó ń tọ́ka sí àwọn obìnrin tó pọ̀, òun náà ni nun. Núnù yẹn tó bá iṣẹ́ ni sukun, áráfù tó bá dé bá ni yóò fún sukun náà, àdúráfù tó dé bá dómà á gbọ́dọ̀ náà fún sukun. Tá bá wá dà á pọ̀ yóò wá di tamdudna. So tó túmọ̀ sí pé á sọ tá yìí di yá gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé síwájú nítorí pé yá ló máa ń rọ́pò fún àwọn obìnrin tán pọ̀ tí wọ́n sì ń bí báyìí. Tá bá wá dà á pọ̀ yóò wá di yamdudna, yamdudna. So inshallah ibí báyìí láti dá ẹ̀kọ́ dúró. So tó bá tún di ilé ẹ̀kọ́ mìíràn a máa bá àwọn al-af'alu al-mudari'a tó kù a máa bá lọ. So inshallah. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.